tí a gbé ọmọ yẹn wá tí wọ́n jọ wá sórí ètò àtẹni tó gbọ́mọ fún ọmọ rẹ̀ àtobìnrin tí wọ́n gbé ọmọ fọ́mọ tiẹ̀ gangan tó gbọ́mọ wá tó ní bòun bá dá gidigbo lòun ó tó gbọ́mọ lẹ̀kọ́ mọ́ di wàhálà. ẹ dákun èyí tẹ́ ẹ bá mọ obìnrin náà ẹ dákun kó máa bọ̀ tó bá sì jẹ́ pọ̀ gangan ní gbọ́ wa báyìí kó máa bọ̀ níkànnì àgídìgbò báyìí. adájọ́ má ṣe asọ̀rọ̀ mọ́yẹ̀ wọ́n ní tírú wọn bá sọnù wọn ló yẹ ká wá wọn rí ni. létí ní tiẹ̀ lára kọ́kọ́rọ́ alátẹ tó ń ta tẹ́ni. ẹ jẹ́ ń wí lẹ́ẹ̀kan sí mọ́gàjì ló ní ń pariwo bẹ́ẹ̀ o. tẹ̀tẹ̀ pòpò. wọ́n ní kóbìnrin náà kó máa bọ̀ báyìí sórí ètò kó máa bọ̀ níkànnì àgídìgbò báyìí. tiẹ̀ lára. obìnrin tó ní òun kó àwọn ọmọ òun síbì kan yí pé nígbà tóun ó fi dé òun bọ́ ọmọ tuntun lọ́wọ́ ọmọ òun á béèrè yí pé ta ló gbé fún un ó ní ìyá kan ló gbé fún un ẹ ti rántí tóbìnrin náà bá ń gbọ́ kó máa bọ̀ báyìí. tó ń ta tẹ́ni owó alátẹ tó ń ta tẹ́ni tẹ̀tẹ̀ pòpò àbòǹdè lọ́rùn ṣàlàyé oníkálukú ló ti ní tiẹ̀ lára. ẹ dákun ẹyọ ọmọ nàìjíríà jọ̀ọ́ bá ń pe nọ́mbà rẹ̀ kò ní fóònù ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ẹ dákun torí ọlọ́run tẹ́ ẹ bá mọ ẹni tó mọ̀ ẹ bá wa pe ẹni tó mọ̀ kí wọ́n bá wa sọ fún un oore rẹ̀ ò ní dàpínlẹ̀ o ó sì sọ pé olópólò òun àbí ètò olópólò àmì ẹ dákun torí ọlọ́run ẹ rántí obìnrin nǹkan tí ó ní wọ́n gbọ́mọ fọ́mọ òun bí tóun máa ń kọ́ ọmọ sí òun lọ́nu ọjọ́ òun lọ sàárù tóun kọ́ àwọn ọmọ òun síbì kan tó lóbìnrin kan gbọ́mọ tuntun lé ọmọ òun lọ́wọ́ ẹ ti rántí ẹ dákun torí ọlọ́run o ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ bá mẹni tó mọ̀ tó ń tọ̀ ní fóònù ẹ dákun ẹ bá wa pè wọ́n kí wọ́n bá wa sọ fún kọ́ máa bọ̀ níkànnì àgídìgbò oríire ò ní dàpínlẹ̀ o àwọn èèyàn pọ̀ ńlẹ̀ o. ṣàlàyé oníkálukú. àti wá fóònù nọ́mbà rẹ̀ àárí obìnrin kan báyìí tí ràárù ní Bódìjà ẹni bọ́lá tí ràárù tiẹ̀ náà kì í ṣe Bódìjà Àgbájé obìnrin kan báyìí tí ràárù lágbájé tí obìnrin kan báyìí tó ní gángan tó lọ gbé ọmọ fún ọmọ rẹ̀ tí ọ̀rọ̀ yẹn kó wọn délé iṣẹ́ rédíò Àgídìgbò tí mo ṣàdéhùn fún wípé kò ní ràárù mọ́ ẹ jọ̀ọ́ ẹni kóbìnrin ẹ jọ̀ọ́ kó mọ sáré bọ̀ báyìí ibikíbi tó bá wà bẹ́ẹ̀ bá mọ̀ ẹ jọ̀ọ́ ẹni kó mọ bọ̀ báyìí kó gbé ọ̀kadà kọ́kadà yìí wọ́n mọ̀ sáré jù kó mọ bọ̀ nínú iṣẹ́ rédíò Àgídìgbò ẹ jọ̀ọ́ ẹ bá wa wà ẹni kó máa bọ̀ àbòǹdè lọ́rùn ṣàlàyé. mọ̀mọ́ jẹ́ nsùn lọ mọ̀mọ́ jẹ́ nsùn lọ ọjọ́ tàdúrà mi ò gbà mọ̀mọ́ jẹ́ nsùn lọ. tẹ̀tẹ̀ pòpò àti. tó dá wọn òkè yìí dání ìwọ ni mo fi ọpẹ́ ẹ̀mí fún. ẹ jẹ́ àwọn tí ó ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú kan báyìí ó ṣẹlẹ̀ pàápàá ká tó máa lọ. ọ̀pọ̀ lóbìnrin yìí ọ̀dọ́ ni ó kéré lọ́jọ́ orí jọjọ ju tọ́lọ̀ ń dà sí lágbádá lọ ọ̀pọ̀ ni ọkọ rẹ̀ sì fi ọmọ lẹ̀ kò ní ẹbí tiẹ̀ tó lè ràn lọ́wọ́ kò ní ẹbí ọkọ tó lè ràn lọ́wọ́ yóò wá kó gbogbo ọmọ tọkọ rẹ̀ fílẹ̀ kò rówó lọ́wọ́ lọ léèwé yóò wá lọ rèé máa gbàárù bí ó bá fa àwọn ọmọ sí ibẹ̀ ni ó ti lọ fún ẹ lóúnjẹ ibi ó fa àwọn ọmọ sí ibi ó ti lọ gbàárù títí fún ẹ lóúnjẹ ibẹ̀ ni ẹnìkan tí aláǹgànà tó ti lọ gbé ọmọ ní ọmọ rẹ̀ lọ́wọ́ kọ́ lọkàn lọ́lọ́kàárì tẹ́ dénú ọ̀ká kì í jọkà ẹranko tí ń jọkà lọ́ka ń jẹ bóbìnrin yìí ṣe délé iṣẹ́ rédíò Àgídìgbò nu ó ń sọ̀tàn gbèsè ayé rẹ̀ omi sì lérò lójú yìí a jẹ́ pé Ọlọ́run rán obìnrin aláǹgànà yìí sí nìyẹn kó lè bá àdọ́dọ̀ Oríyọmí kábíyèsí Olódùmarè Ọlọ́run máa yọ mí níṣẹ́ o Ọlọ́run máa yọ mí níṣẹ́ iṣẹ́ ọ̀rọ̀ mi a ò pa ò lè jẹ́ Ọlọ́run máa yọ wá níṣẹ́. ẹ jẹ́ kóbìnrin ọ̀wọ́n wọlé báyìí ẹjọ́ wọlé ẹ máa bọ̀ lórí Facebook Àgídìgbò ẹ wá ohun tí ó ṣẹlẹ̀.
owó alátẹ. ọmọ ìgbésẹ̀ wọ́n ti daṣọ mọ́ lójú wọ́n ti daṣọ mọ́ lójú wọ́n ti daṣọ mọ́ lójú ọmọ ìgbésẹ̀ ọ̀rọ̀ ẹ tú aṣọ ojú ẹ̀ báwọn ẹ tú aṣọ ojú ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹ tú aṣọ lójú ẹ̀ tiẹ̀ lára kọ́kọ́rọ́ alátẹ tó ń tatẹ́ ní. so ti rí n tó wà nílẹ̀ ìwọ ló ní ẹ̀rọ ńláńlá méjèèjì mẹ́tẹ̀ẹ̀ta yẹn eléyìí ni wọ́n máa wú èlùbọ́ eléyìí ni wọ́n máa lọ ògì tí wọ́n máa lọ àgbàdo lọ èlùbọ́ eléyìí ni wọ́n máa lọ ata ìwọ ló ní gbogbo ẹ̀ máa gbé lọ máa gbé lọ. tiẹ̀ lára kọ́kọ́rọ́ alátẹ tó ń tatẹ́. má sunkún tẹ̀tẹ̀ ń bọ̀. Ọlọ́run tó dá wọn òkè ìgbà ni ìwọ ni a fi ọpẹ́. tiẹ̀ lára. Ta ni a ó tún gbé ga o bí kò ṣe Bàbá lókè. Ta ni ó tún fi gbogbo ọpẹ́ mi fún? Ọlọ́run tó dá wọn òkè ìgbà ni ìwọ ni wọ́n fi ọpẹ́ mi fún. tiẹ̀ lára. ńgbà kọ́lá fún mi ń bìlì mo ní sẹ̀rọ̀ tí wọ́n tó báyìí ni ó ló ti wọ́n jù bẹ́ẹ̀ lọ kékeré yìí lásán iye báyìí ni nílá yìí ẹ́ńjìn lámọ̀ lélẹ́yìí sílvà lọ́mọ̀ wà nú ẹ kọ́pà lọ́mọ̀ wà nú ẹ kì í mọ̀ ṣe tó lè bàjẹ́ ẹ mọ̀ gbọ́dọ̀ fún yín ní fèèkì ọlọ́run kábíyèsí ẹ tíìtì Bíọ́dún ó yẹ pull out ká brother àti ẹ pull out ká ṣe presentation. kálukú o létí ní tiẹ̀ lára kọ́kọ́rọ́ alátẹ tó ń tatẹ́ ní owó alátẹ tó ń tatẹ́ ní tẹ̀tẹ̀ pòpò abòǹdè lọ́rùn ṣàlàyé oníkálukú létí ní tiẹ̀ lára. kálukú o létí ní. ẹ lọ́ọ́ fẹ́ sọ nǹkan kan bẹ́ẹ̀ni. ó yẹ ẹ súnmọ́ máikrófóònù ó yẹ ẹ máa sọ mò ń gbọ́. wọ́n ti ń pò kìkì mi káàkiri nǹkan tẹ́ ẹ̀ tí ì fún mi mo ti ń pariwo mi káàkiri ìyá tí mo máa ń gbé abọ́ ní ọ̀dọ̀ rẹ̀ òótọ́ fámìlì la jẹ́ àbúrò bàbá tó sì bí mi ní ọmọ ni ìgbà sí dáadáa dé àwọn náà mo lọ bá pé ẹjọ́ tó rọ Ọlọ́run ẹ ràn mí ní ọwọ́ màá ní kí làwọn fẹ́ ṣe mo ràn mí lọ́wọ́ abọ́ ni wọ́n gbélé mi lọ́wọ́. kábíyèsí Olódùmarè. mo sì gba kádàrà. abọ́ àrùn náà gbé fún ọ. bẹ́ẹ̀ ni mo ń pọn ọmọ kan lẹ́yìn tọkọ mi ó tó kú inú oyún mo wà tí mo fi bí ọmọ yẹn náà mo fi ń gbà. ilé opó lẹ wà tẹ fi bí ọmọ yẹn. bẹ́ẹ̀ ni ọmọ yẹn náà inú màtí yóò rẹ̀ mo gbé lọ sí hospital ayẹyẹ wọ́n ní wá bíi 500 naira péré ló ṣẹ́kù ẹni tó sì kú fún mi náà ló kú fún mi ó sì lọ bá láàrin ọjà alájà ẹjọ́ nítorí ọlẹ ṣàánú mi iyekíye tẹ́ bá ní ẹjẹ fún mi àwọn ọmọ ní owó kankan lọ́wọ́ o kò sówó kan ní ọwọ́ àwọn nǹkan ẹjọ́ nítorí ọlẹ ṣàánú mi. ẹ má jọ ọmọ yòókù. ẹjọ́ mo sì ṣe kúrò lọ́dọ̀ wọn nìyẹn mo wá di ẹnu kí n tó wọ sí hospital àwọn bọ́ọ̀sì yẹn bí wọ́n ti mu ìmukúmu wọn àbí lọ bá wọn ni ìmọ̀ nǹkan tí màá bá lẹ́nu àwọn bọ́ọ̀sì yìí kó má jẹ́ pé máa mówó ná mi tí mo ṣe fi ẹ̀mí kan lọ sí ọ̀dọ̀ wọn nìyẹn nǹkan tí mi ò ti tẹ́lẹ̀ láàrin wọn ó ní mo bá kí kọ̀ọ̀kan ṣe ń fún mi ní
owó nìyẹn àmọ́ síbẹ̀síbẹ̀ náà ẹ̀pà ò gba oró mọ́ ọmọ yẹn pàpà lọ ni kò sí nǹkan kan mo tún wá má tó ọmọ yẹn wá lọ ọmọ yẹn kú mo tún wá lọ bá alájà again pé alájà tó bá jẹ́ pé ẹ ti fún mi ní owó yìí ni nǹkan báyìí wọ́n ti bá mi wá ọgbọ́n ta sí ọmọ yìí ìyẹn wò mo ní pẹ̀lẹ́ ìyókù ọmọ ẹ lọ́wọ́ pẹ̀lẹ́ mo gbé mọ́ra kí ni mo fẹ́ sọ ta ló fẹ́ gbìjà mi lóye máa wò wọ́n ràn ìgbà sísẹ̀lẹ̀ yìí sì ṣẹlẹ̀ sí mi tí mo wá síbi bíi ìgbà tí mo dénú ọjà padà ọmọ méjì mo ní má sórí pé abọ́ tí àwọn gbé fún ẹ yìí olókòríire bọ́ mo ní abọ́ tẹ́ ẹ gbé fún mi olókòríire bá mi mo wá wo ọ̀rọ̀ agbada kí mo fẹ́ sọ kò sẹ́ni tí ó bí ìjà kò sẹ́ni tí ó mo ṣe fi wọ́n sílẹ̀ nìyẹn mo ṣe ń ṣe àgbà àbáwò mi. mélòó lọmọ yín. 5 ni wọ́n. ẹ̀kẹfà ló kú yẹn. bẹ́ẹ̀ ni. ẹ tó ẹni ọdún mélòó báyìí. ọmọ ẹsẹ̀ wọ 40 years báyìí. ẹsẹ̀ wọ 40 ni. bẹ́ẹ̀. éèjì wo lẹ wà ńgbà tọkọ yín kú. ọkọ mi kú nísìnyí ìgbà tí Ṣèyí ìjọ tí Ṣèyí dé orí àga mo rántí ìjọ náà ni. tipa ló ń ṣe ní ológun ẹrú sátidé la gbọ́ pé wọ́n ní kí n wá pé wọ́n ti rọ́ọ̀sì wọn lọ sí hospital bí wọ́n ti lọ kó yanrìn pé kíní yanrìn yẹn ó yàbò wọn páwọn 3 ni wọ́n mo ti rọ́ọ̀sì wọn. mo gbọ́ ń gbà yẹn lólógún ẹrú o. wọ́n yìí ti rọ́ọ̀sì wọn. lára wọn ni ọkọ yín. bẹ́ẹ̀ ni Adéyẹmí Ògúnjàre ló kọ rẹ̀. mo gbọ́ ń gbà yẹn tán ní kíní ilẹ̀ yàbò wọ́n. wọ́n ní bá tó yá ọmọ tó béèrè pé ló tètè kú. wọ́n tó béèrè pé ìyàwó òun kọ́ ọmọ òun kọ́ wọ́n ní kò sí nǹkan kan pé kíní at that time. ó sá kú. it's alright madam it's alright ní ìmọ̀ bóyá omori yìí wọ́n ní kò sáàyè lókè. ẹ bá kọ́. Ògbógo fọlẹ́ mi ìyanu lórúkọ rẹ̀ kò sáàyè lókè ìwé fún mi lókè. Ògbógo fọlẹ́ mi ìyanu lórúkọ rẹ̀. ìyanu lórúkọ rẹ̀ ọba tó gbogbo fọlẹ́ mi ìyanu lórúkọ rẹ̀. Congratulations madam ẹ dìde ẹ máa bọ̀ ẹ dìde ẹ máa bọ̀. mo ní ẹ má tí ì dá owó kẹ́ ẹ tó dáwó fẹ́ anybody yóò di April àparí March ọ̀ya ẹ máa bọ̀ ẹ kọ́kọ́ wá gbélé iná jẹ́ ẹ rí eléyìí ọmọ lọ ata mo dín ní lójú àbí ọ̀dà yọ ọmọ débẹ̀ báyìí náà eléyìí ni ọmọ lọ ata gbogbo bẹ́ẹ̀ ṣe dé àní kíkọ́ láwa bá yín ṣe tí ọba ṣe dáadáa ó gbọ́dọ̀ tún ṣe ní o ọmọ mi ti ń tẹ̀rọ ní ìkíní ní gbogbo ẹ bá fẹ́ rẹ̀rọ kọ́mọ rẹ̀rọ lọ́dọ̀ rẹ eléyìí lẹ́ẹ̀fì máa lọ ata ọyẹ kọjá báyìí ọmọ pẹ̀lú àgbélé náà ṣe rí eléyìí wọ́n ní yóò máa wó èlùbọ́ gidi yóò wo tó bá ti wó tán yóò kó dàálẹ̀ ẹnì lọ èlùbọ́ yẹn bì ẹnì lọ ògì ẹnì tètè bá fẹ́ lọ bì ẹ́jìnì dọ́bù ni big engine ni ó gbé méjèèjì méjèèjì lè ṣiṣẹ́ lẹ́ẹ̀kan náà ẹ sì lè máa lò ń kọ̀ọ̀kan ṣùgbọ́n tó dáa ni pé ẹ má lò papọ̀ lẹ́ẹ̀kan náà kó lè bá a láti ẹ ti gbọ́ ẹ pẹ̀lẹ́ congratulations iṣẹ́ rẹ ni ó ṣe o owó rẹ ni ó pa o àyà yín o bẹ́ẹ̀ sì ni àní ẹ̀sánwó kankan díẹ̀díẹ̀ ṣùgbọ́n ẹ máa fi tọ́jú àwọn ọmọ yín Kọ́lá mo bá gidi gbá kínní ni o wàá tún ṣe o Kọ́lá ẹlẹ́rọ so iṣẹ́ rẹ ní oṣù Ọlọ́run wo àwọn ọmọ yín fún yín ẹ̀ẹ́dẹ̀ jèrè ọmọ lágbára Ọlọ́run ẹ̀ ní ṣe wàhálà lásán o ẹ wà á fi mọ́tò fò lọ́la níbo lẹ́ẹ̀tì máa lọ báyìí sẹ́ẹ̀tì níbi tẹ́ ẹ̀ máa lò wọ́n ní ẹ̀ ní òkè a tún lè ṣiṣẹ́ yẹn
ẹ̀yin bàbá lọ́jà wa ìyálájé nípínlẹ̀ Ọ̀yọ́ iṣẹ́ tẹ̀ lè ṣe fún mi ní àwọn ọjà yín ẹ bá mi wá àyè fún ìyá yìí kó a máa lọ ń bẹ̀ bó ṣe ọjọ́ ni bó ṣe bódìjà ni bó ṣe agbájé ẹ má bá mi dákọ̀ àwọn ọjà. ìta mẹ́rin níbo lẹ ti ń gbàrú agbájé ṣé wọ́n máa ń rẹ̀ lùbọ̀ náà bẹ̀ kò ṣe lùbọ̀ lágbájé torí tó wù mí ni kó jẹ́ pé ọjà tó ti sàárù náà nìwọ náà ló ti mọ kàwó láì gbàrú mọ́ ṣùgbọ́n ibi mọ̀pọ̀ lọ́pọ̀sìtì mọ̀pọ̀ ibi oríta mẹ́rin yẹn wọ́n ń lọ ìlúbọ̀ wọ́n ń lọ nǹkan kan náà bẹ́ẹ̀ jọ ẹ bá mi gbà mọ́ra kọ́ mọ́ kẹ́ ẹ bá mi wábi tí yóò ti máa rí lọ ẹ bá mi gbà fún Ọlọ́run ó dúró tì yín ẹ̀yin náà bá ń fi yẹn ràn án lọ́wọ́ thank you so much God bless you ẹ bá ń gbé ìta padà kó wá mọ́tò kó wá kó kó wá mọ́tò kó wá kó ọ̀yá mọ́gàjì ilé yàbí gbogbo tí bá ń ṣe yín o.